ajá forí komi orin lẹ́bẹ́lẹ́bẹ́ ọ̀nà ọ̀wálà Olúwatanná òjò akéwì mọ́tàjòdè mo gbé kinní ọ̀hún wọ̀lúwá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìbàdàn ibà Olúyọ̀lé Ajẹ̀gbín kátó fi kara wọn fọ́ orí mu mo dé ẹsẹ̀ kùkú lókè Ògùn mo kọjá lọ sí orílẹ̀ òun Ìbàràpá méjèèje òjò àròpàṣàdúnlẹ̀ omi bọ́ọ̀lù owó kókò bí ọba bẹ́kọ́ bẹ́ẹ̀ àmọ́ o ẹ má jẹ́ ó fàya táyà bá ní kọ́ ya ohun tó léwu gidi ni èmi ti ríran ìpínlẹ̀ Yorùbá láàrin gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pákáleke owó wílà yìí lo ó ti fẹ́ gba gbogbo ìpínlẹ̀ ọwọ́ ayẹ kí irú wọ́dà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí bó ti rí yìí ẹ dákun èèyàn là ń kọ́ ọjọ́ iwájú pẹlẹngọ ṣùgbọ́n òwe ní pa fún gbogbo olórí wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ má fẹsẹ̀ tẹ̀mí ẹ̀sìn ọba mẹ́ta ń bọ̀ lọ́nà gbígbẹ́nu lọ́wọ́ tí mo kúrú ètè nínú wíwí tí wọ́n ní mọ̀wí lọ́jọ́ sí ṣẹbẹ́ rábẹ́rẹ́ tọ́pọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ tó dèké kó wá ọba aládé wọ́n wá ń lérí síra wọn ìwọ ojú mi èmi ojú ọ ní fakẹ̀gbó kẹ̀kẹ́ ní fagbódó oró sọ aládé ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àgòyà orin Olúwatanná ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láàrin gbùngbùn ìtàlẹ̀mú ọba aládé ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé kí n wọlé àbí kí n forí egbò ránṣẹ́ àní ohun tó tó méjì sí mẹ́ta ohun mẹ́rin tó pín kí wá lọ́ fakẹ̀gbó kẹ̀kẹ́ ohun gbogbo tó fagbódó oró sọ ẹ fi yé wa ojú òsì ẹ̀ ti gbogbo ọba aládé lágbolé odò tó dá ìwà ìjókòó àpèrè alága lẹ́jọ́ ń wọ̀ yá àjà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tóbi ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlẹ́tù lójú ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ̀rẹ̀ ẹ̀dá kan ò sì lè fi wí ọ̀pọ̀ ìpínlẹ̀ tó wà nígbèrí káwé fún ni ká gbọ́ wàláhì ohun tó lè gbé wa ni ọ̀rọ̀ wọ́ ojú mi èmi ojú ọkọ ló délẹ̀ yìí o ẹ̀ sì já múra sógun sùnmọ̀ mi tó sì ń kànlẹ̀ kò gbọ̀ngbọ̀n tọ́ba wù yín ẹni mo gbowó lọ́wọ́ ìjọba àmọ́ o ẹni ọba kẹyẹ lèmi kọrin ewì yìí fún ọmọ Mákindé ó kó àfọmọfìyàn ṣe mo kí ọ púpọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ ìjókòó àga lọ́balọ́ba tó gborí àgbàgbé ẹdúró ná ẹ̀yin ọba àsìkò yìí ṣé fọ̀nà hàn mí gbégbá mi rù délé nínú bí òjò bí ilẹ̀ gbòlé ni àbí ìdàgbàsókè agbègbè wa lójúmọ́ láriwo ń yọrùkú lálá lágbolé lọ́balọ́ba ẹ fura orí adé àsìkò yìí kó gbogbo ọmọ lọ ní pẹ̀lẹ́kùtù lágbájá lọ́ba àpilẹ̀ tẹ̀mẹ̀dú ọba lọ́là ló já nínú yín talọ́wọ́ alákàkì tí ò jẹun ariwo wọ òjò mi èmi òjò ọ́ ó sodo ságbolé ọmọ odò tó dá ìwà tọ́bajẹ́ ti ká sòdodo ọ̀rọ̀ àárín gbùngbùn Ọ̀yọ́ ńlálága àpèrè àwọn ọba ìlú tọ́ sí àmọ́ ayé ti kú onílànà jọ̀hún ìsínwó ìkòròwò ohun abádìjọ wò a sì gún gẹ́gẹ́ mo tún wí ayé ti padà kúrò lọ́nà ńlá ohun ìgbàlódé ní gbogbo ìlú ń lò tá a bá ní asọ̀tàn lórí ìjọba Ọ̀yọ́ tọ́pẹ́ tọ́jú bá rọ̀ adùnlẹ̀ níbìkan ju bìkan lọ ẹ ló tó gbéná wojú aṣọ ẹbọra Ọ̀yọ́ empire dáàbò òlù ẹ lọ rè yẹ̀tàn wò mo tún wí o tọ́ba sọ pé ká sọ̀tàn lẹ Yorùbá láàrin gbogbo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo wa la mọ̀ pé Ọ̀yọ́ là kọ́kọ́ Ògbómọ̀ṣọ́ tẹ̀lé ọ̀rọ̀ awálá ní Ìbàdàn tó fi dé àárín gbùngbùn ilẹ̀ yìí kọ́ o ohun gbogbo ti pín sí méjì méjì amúkùn ẹrù rẹ̀ wá òkèlè ẹwọ ẹ̀yìn òwò sàlẹ̀ odù tá a mú tẹ Ìbàdàn ìní múrú èyí wáyé ẹ wò bó ṣe rú gọ́gọ́ ohun àmúṣagbára wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bá a dé ilẹ̀ ẹ̀bá ọ̀dàn nílé ẹ̀bá Olúyọ̀lé ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ òṣoge ọba ńlá lọ́dẹ ìrìn lákàtàbú tó fi jẹranko ẹgbẹ́ rẹ̀ lọ tani ọmọ wípé páríkẹ́ ọmọ òjọ́ tí àjànàkú bá bí kì í ṣe ẹgbẹ́ ẹgbọ̀rọ̀ ọmọ ìlú lóòótọ́ ni pé àárín gbogbo ìpìlẹ̀ nínú tan Yorùbá ńlọ̀yọ́ jẹ́ ṣùgbọ́n ọpẹ́ tí ọmọ ti ju baba lọ ẹ̀dá ò lè jan pátá kò ní sí táyé ò lè pè ó yí ọmọ èèyàn nínú pakádàrádà odù tá a fi tẹ̀lú kó wá ní pẹ̀lú lẹ́jọ́ Ògbómọ̀ṣọ́ dúró lórí ogun òkó wa nílẹ̀ yìí ti tàwádìran ogun ọ̀jàjà kókó Ògbómọ̀ṣọ́ lẹ́rú ó tóbi ọlẹ́tù lójú ṣùgbọ́n ọrọ̀ ajé ìgbéga wa ìlókù díẹ̀ Ọ̀yọ́ dùn gbé tọmọdé tàgbà wọn afárẹrẹ wípé Ọ̀yọ́ ò lóhùn míì aládé ọba ńlọmú ilẹ̀ Ọ̀yọ́ fẹ̀ ọ̀pọ̀ kó Ọ̀yọ́ kú àwa la lọ́ba à ń lé olójú ọmọ èèyàn tí ọba aládé ni wá o jìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ ṣùgbọ́n ìjọba òyìnbó dé adé orí di kọ́bọ̀ méjì ṣẹba nídà àgbóró ní ti Ìbàdàn pẹ́ǹtúká ọlọ́rọ̀ dé ẹwọ́rọ̀ míì sọ ètùtù ní gbàgbọ́ ọtí kú ọmọ àṣebi ní jogún bí ìjà lọ́sàn-án ọmọ ìyá kan náà ní Ìbàdàn tọ́ba di ọ̀gànjọ́ òru tí wọ́n bá yọgi síra wọn lójú mọ́mọ́ ọmọ wọn ò ní kúrò nípò bọ́mọ wọn sì fipò lẹ̀ ìgbà díẹ̀ ni ẹni ọlọ ń tún padà bọ̀ ẹ wo ìgbà tí ìran Ìbàdàn ti ń solúùlú ìjọba ìwọ̀ oòrùn lọ́jọ́ sí wọ́n tún pín ìpínlẹ̀ a pè é ní Ọ̀yọ́ state olúùlú ìpínlẹ̀ Ìbàdàn ló tún bọ́ sí kó wà lu agbègbè jókòó tẹ̀tẹ̀rẹ̀ ta ló yọjú tọ́da sí ohun tí wọ́n ń sọ ó sì ń lé ọwọ́ adé oníkìní yìí ọ̀dà bí wọ́n ṣe pín èmi ló dé gan tí wọ́n ò sí ń bẹ̀ ó yíwọ́ tá o ìjàmbá ń tà fún jàmbáàrà àrímú mi kálukú wa ń sáré kiri ìgbà tí mo kọrin ewì nínú oríkì Ìbàdàn lọ́jọ́ sí ẹ̀kọ́ ṣe bí lásán ni mò ń sọ̀rọ̀ mo kú wí Ìbàdàn
Ìbàdàn mọ́jà tọ́ kára iwájú òun ẹ̀yìn lẹ́rú ilé ayé ìlú àpẹẹrẹ Ìbàdàn mẹ́rẹ̀kọ èsì wọn ò gọ̀. bírú gómìnà Mákindé tó bá kọ́kọ́ gbé alága àpèrè fún Ọ̀yọ́ ó ṣeé ṣe kí Ìbàdàn ó bínú kó Ògbómọ̀ṣọ́ ó sì farata ọmọ àbìlẹ̀ Ìbàdàn ni wọ́n pè é èmi bẹ̀yìn o ní tí gómìnà ṣe ẹ fi Mákindé lọ́rùn sílẹ̀. táwa ni ọmọ wípé ilé ẹni làtíjì èkúté onídodo ọmọ ẹni òsì lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíín. àdúrà ni ẹ gbà nípínlẹ̀ Ọ̀yọ́ kájọ lọ́mọ lókè láàrin apàṣẹ ìwòrìwòfín ibi afẹ́fẹ́ kọjú sí ni igi oko ń lọ bíná jólóko pàjálà ó ṣòfófó ẹ̀yin ọmọ wípé kádàrá ẹ̀dá ní kẹlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹni tí ó ṣe lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run ní tọ́ wọn àìkóníwẹ̀wọ̀n àìtínísàtìmọ́lé ṣe bẹ́ẹ̀ rí bí ẹgbẹ́ ọlọ́kọ̀ ti sòdiwọ̀n àlàáfíà tí wọn ò gbé gẹ́gẹ́ lẹ́rìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọmọ ọlọ́kọ̀ tẹ bá rí tó ṣe pátá olórí wọn tọ̀ mí irú wọn ò ní gbà. ẹ wo àárín Lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ tó padà gúnrégé èmi kan sára tọ́pọ̀ sọmọ Mákindé olórí ìpínlẹ̀ wa bó o ti ń ṣe ní àyín ni o ṣe ní àbẹ̀hún àga àlù mẹ́ta ní darí ìgbìmọ̀ Lọ́balọ́ba ẹfẹ̀lẹ̀ tó ọdún méjì ń kànlẹ̀kùn. kéékù sàpèrè àwa la wà ń bẹ títí láì bí ọba ti ẹ̀rọ wò mù kíjọba ó fún wa láwọn ìpínlẹ̀ tuntun àárín gbogbo Ìbàdàn ó sì dádúró gédéǹgbé ajá wípé kóhun gbogbo kọ́yà máa lọ létò nítòmí àlà. ohun tó délẹ̀ yìí ò gbọ́dọ̀ fàkùn sínú Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ọdún méjì lẹ́ẹ̀ máa lò lórí àga pàṣẹ nílé Lọ́balọ́ba èmi lẹ́wà tún fẹ́ máa jan pátá kìí ṣe àpèrè àjẹwọ̀ bẹ́ẹ̀ ni kìí ṣe àpèrè àjẹkúdórógbó kí wọ́n á lóde o táwọn bloggers lùlù ètè ajankóró dùgbẹ̀dùgbẹ̀ èmi ọmọ kòkòrò tí ọ̀rọ̀ ìwúdà láǹtakùn lọ ẹja fọwọ́sowọ́ nílé Lọ́balọ́ba ìlú àtúnṣe orílẹ̀-èdè yìí ni ẹ lù ṣe é rántí wípé ọjọ́ ti pẹ́ o tá a ti sọ pé ọmọ sóòtì yóò sí mọ́ sóòtì jẹun lókù lédè òṣèlú ti ń bẹ níjọba tọ́ba lọ rọ́jú pín ìpínlẹ̀ òun ìjọba àbílẹ̀ ṣe é dórí àpèrè Lọ́balọ́ba orí ariwo ni kẹ́ẹ̀jẹ́ ká perú wọn ìdàgbàsókè ìlú tó bá wáyé wàhálà òun ò pẹ́jú ẹni fúngun bòmíì. ìjọba ti ń tún gbogbo ọ̀nà ṣe tí ń yọkù lùlù dandan ni kó wọlé tó fi mọ́ ọ̀pọ̀ dúkìá tí aráyé rọ̀gbọ̀kú lé lórí ewúro tó bá korò yọ padà dùn ni ẹja aṣọwọ́ oyin bóyin ṣe wọ́n máa fara oyin ìgbà tí kú Mósè wáyé ìlàgbẹ́jọ́sọ àsìkò ìjẹ́lẹ́dẹ̀ tí ẹ̀mí yun gbà ẹ wò bálùbọ́sà ṣe ń já fẹ́fọ́n tó bá dásìkò àti sanwó ariwo ní irú gọ́gọ́ ìjọba ti ń ṣèlú ti ń dẹ́mọ́rán dandan ni kí mẹ̀kúnnù ó ké àmọ́ káforíta wá níwọ̀n náà ni ara ilé ní mọ̀lámù ó di wèrè lára àdúgbò pé o ara òde mẹ̀kúnnù pínrín Olódùmarè lọ́ba ti fara dẹni àgbàrá ń gbójú ọlọ́kùn lọkọ̀ sọ̀rọ̀ ó dákẹ́ iná ń jó lójú Ṣàngó kò ṣe tutù lódì fá fún gbogbo amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn ọba wa kó wá yín ẹkọjú mọ́sẹ̀ òde ìgbàlódé ọ̀rọ̀ àwa lalága àpèrè ọwáyé ó ti lọ ìdàgbàsókè ọ̀tún ńlọkùtà béèrè aláyélúwà ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Àfọlábí Ọláoyè tá a pè lóru mẹ́gẹ́gẹ́ máa gbórí ìtẹ́pàṣẹ aláyélúwà ọba Bímbọ́lá Akeem Aláàfin tọ̀yọ́ ikú bàbá yèyé àgbàdọwọ́ àárín gbùngbùn ọba pẹ̀lú alága àkọ́kọ́ lásìkò tágbolé ọba padà sípò rẹ̀ mo kí ọmọ ń po àlá ìlú lójúmọ́ ní júbà lọ́wọ́ Òdùmarè ọba Abdulrasheed Àkànmú Ọládọjà ńbàdàn ìfẹ́ ni ẹ fi bára yín lò ká má ṣe rí ọba tí ó sápàdé ẹ fọ̀rọ̀ pìlẹ̀ kọ́gbọ́n ẹ sowọ́pọ̀ mọ́jọba ohun gbogbo lè rọ̀ wá pẹ̀sẹ̀ ẹ bẹ̀wẹ̀ tìfẹ́ èmi ọ̀fẹ́ kárí ọba ìlú kan tí ó wí pé lẹ́yìn lólobé sọ ẹ̀yìn ọba tẹ́ ẹ̀ fi ṣalága ilé mi wà èmi ò ní wá pàdé ìgbìmọ̀ Lọ́balọ́ba láíláí ohun tí ọba gbà láàfún bá a bá ń sọmọdé lọ́wọ́ nínú ọba ẹja rọra ṣe ẹran tí o kò sẹ́ni tí ò ní dàgbà bí Olúbàdàn bá ń ṣèjọba alágbolé Lọ́balọ́ba àwọn ọba tó jẹ́ ojúlùmọ̀ nínú àtẹ̀lé Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ bá dẹ́yẹ wípé àjọṣe yín ò lè gúnrégé ẹran tí o pọ̀pátá amúnàyálé ìyàwó ọmọ yọ̀ láyọ̀jù kìrẹ́bọ̀ ní ńlá tanipo alága òní kàn káwí fún ni ká gbọ́ àwọn wọn nílé alára ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ bí mo bá ń sọ̀rọ̀ nípa kádàrá ẹ̀dá ẹ kúkú máa ń sọ wípé lásán ni mò ń sọ̀rọ̀ ẹ bá jọba sowọ́pọ̀ kẹ́ ẹ panupọ̀ sọ́nà kan igbó soríko àdìgbẹ́ orí bá dó tọrùn wọn àdẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ kò sígi méjì obì nígbó iwájú ni ẹ wò Olódùmarè lọ́ba tí fúnni tí kẹ́ni tí gẹni ọba àfikàlẹ̀ ṣe mọ́wàmọ́wà ẹ má wò ẹ mọ́ rí ọba ayélẹ́jẹ́ o ọba ọ̀gbáyé gbàrún ló fún yín sípò tẹ́ wà èsúrú ṣàṣejù ọ̀tẹ́ lọ́wọ́ oníyàn aláǹgbá ṣe fújà ó rẹ bọ́lá gbèdé méjì ògiri ẹ bẹ̀wẹ̀ tìfẹ́ mo tún wí káfẹ́fẹ́ àrísìkì ọ̀fẹ́
fẹ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ká ẹ má bàa joyè àṣẹ burúkú ṣeré kò sì sẹ́ni tí ò ní dìgbà tí tẹ́ ẹ má gbogbo màláìkà. ẹ̀yin ọba wa ohun tẹ́ ẹ fẹ́ dàlẹ́ dà yìí o ohun tẹ́ ẹ fẹ́ dàlẹ́ dà yìí o. ẹ ṣọ́ra fálákàtàkì tí olóṣèlú gbàlódé tí wọ́n bá ń sọ wípé ẹ má gbà ọba tọ̀hún má gbà tá a bá wọlé ìjọba ọ̀tún á gba ipò ọba fún irọ́ gbága ni kàkà kéku ọmọ jẹ ṣèṣe kí ló dé kéku lè fi sí ẹwà lófò. torí àti wọlé tiwọn ni wọ́n fi ń sọ wótòwótò bí ẹyẹ lọ́pẹ́ rẹ̀ tọ́kalẹ̀ sí gbódù. òṣèlú ń bọ̀ o ẹ̀yin ọba aládé ẹ má jẹ́ wọ́n tẹ̀yìn ẹ má gbé òṣèlú rù gẹ́gẹ́ tán bá ń lérí fún yín ọba tó bá tẹ́tí sí wọn lórúkì oyin irọ́ tó gbórin ń bẹ lẹ́nu wọn. ìjà àárín olóṣèlú tí ń ṣèjọba ilẹ̀ yìí lọ́wọ́ pẹ̀lú ọba àtàràlù ìlà wọn ń sátọ̀ tọ́jà wípé tí wọ́n bá ń polongo òbò fáráyé ibi wọn níyọ̀ létèdè góńgó wọ́n lè pàní tí ò bímọ àwọn ò fún lọ́mọ ilé ọba tó wó ọyẹ kílí ọ̀sán irọ́ ńlá ń bẹ lẹ́nu olóṣèlú gbàlódé ẹ̀yin ọba aládé wa ẹ jẹ́ máa gbàdúrà lápèrè lọ́balọ́ba àbábọ̀ mi rèé o gbangbala kò gbà àbábọ̀ mi rèé o gbangbala kò gbà. ọba abdulrasheed adéwọ̀lú ládọjà àkànmú ọmọ nkọ àlẹ́lú alẹ́tẹ́tẹ́ jọba òsì falalajoyè mọ̀jẹ̀ òpèrè mi wá jẹun òdenu àkànbúwò má bẹ̀rù ọ̀tẹ̀ mọ́ lábúrò ní mọ̀dọ̀ ẹni tí wọ́n bá ń gbọ́ tolúwa ọba gbogbo ní tí ọ̀gá rẹ̀ bá nawọ́ ìjàǹpẹ̀rẹ̀ òwìwì ní mú orítọ̀ yẹn látọ̀run ni ànàmú tọ̀gà níjù. ó wà lórí àpèrè alága lọ́balọ́ba po ètò olódùmarè ọlọ́run àlá ìní ọgbìyànjú kó lò ní kíkún ọba aládọjà má lo ìlànà àwọn afẹ́yínpẹ́ran tí domi àlàáfíà rú kábíyèsí mo ké má lò lànà àwọn oníjẹkújẹ mùsùlùmí pẹ́ńbélé lọ́ba tá a yàn nìbàdàn ètò kìrìsìtẹ́nì nínú àwọn ọba aládé wa tẹ́ dórí àwọn ìṣẹ̀ṣe má fi dùn wọ́n o orí kó wá ni ló gbé ọdẹ kò tó wà. Olúwatanná Òjó èmi Ọ̀yọ́ wọlé mo wí tèmi ọlọ́gbọ́n ọmọ bó ṣe ń lọ series 3 ntọ̀tẹ̀ yìí series 2 ń bẹ́ ńlẹ̀ tó gbóná léwé olúwọba ló fi ṣẹ́rán mi èèyàn kọ́ ẹyẹ jẹgẹ ẹsẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin oníṣẹ́ ẹkú tẹ́ ẹlẹ́dẹ̀nà dè mí níbo lẹ jàgọ̀ ọ̀rọ̀ sí mo tún wí ká ilé mọ tẹ́ ẹ fẹ́ dì mẹ́rù mi ni èmi àmọ̀lẹ́ aláyà tó lè gbélé ńlá ọlọ́run tèmi ló gbé ṣẹ́rán mi gbogbo labalábá tó bá dìgbò lẹ́gùn mọ̀nà wáhùn lẹ́ faṣọ àkísà lògbà àpàlà ní mí ń òjì ṣòro ọmọge mi ò sì wọ́n yọ̀ sí ẹ̀dá kan ò sì lè pa mí bọ́jọ́ ọkú mi ọ̀bá tó ẹyẹ ṣe sàrà ṣòfò.